Àwọn bí àwọn nǹkan wo bí orúkọ tá à ń pe àwọn ọjọ́ nínú ọ̀sẹ̀ ní èdè Yorùbá, bí orúkọ tá à ń pe oṣù kọ̀ọ̀kan ní èdè Yorùbá. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò àkọ́mọlédè lábaláṣẹ́ gbọ́ Yorùbá. Orúkọ tèmi ò yí padà, Wúyọ̀lá Àbẹ̀fẹ́ lórúkọ tèmi ń jẹ́. Kí lórúkọ yín ìyá wa? Orúkọ mi ni Ìyáàfin Tèmítọ́pẹ́ Adémúyìwá. Tèmítọ́pẹ́ Adémúyìwá. Kí ni October ní èdè Yorùbá? Ó ti lọ o. Mi ò mọ̀ o. Ó ti lọ. Wákàtí mélòó ló wà nínú ààbọ̀ ọjọ́? 12 hours. Ní Yorùbá? 12. Ọgbà. Tí ọba Ilé Ifẹ̀ tó bá ń jẹ́ Ọọ̀ni, ẹ mọ̀ pé Ọọ̀ni of Ifẹ̀ ló máa ń pe ọba Ilé Ifẹ̀. Kí ni ọba Ògbómọ̀ṣọ́ máa ń jẹ́? Ọba Aláàlẹ́gẹ́. Ó tán. Ṣọ̀ún. Ẹ bá béèrè méjì nínú ìbéèrè mẹ́fà. Mo ṣe ìdíje pẹ̀lú àwọn akọ́mọlédè wọ́n dẹ̀ fún mi ní 2,000 so mo dúpẹ́ ní ọwọ́ iléeṣẹ́ akọ́mọlédè. Kí ni October ní ilẹ̀ Yorùbá? Ọ̀wàrà. Ṣẹ̀rẹ̀ èrèlé ẹ̀rẹ̀nà igbe òbíbí òkúdu agẹmọ ògún ọ̀wẹ́wẹ́ ọ̀wàrà bẹ́lú ọ̀pẹ. Ẹ jẹ́ àkọ́mọlédè Yorùbá wa. Àṣà wa ni, èdè wa